ọkùnrin ṣe fún ìbára Yard Wahala ìfẹ́ láyọ̀ Yard Wahala nílé títà wá. Àǹtí Ṣadé justice mistress bọ̀dá Túndé happiness ló bá ta Yard Wahala. Àdúgbò tí n bọ́ fà tí n bọ́ wọ ọjà akọ iná ló fẹ́ kéjì kan sókè bíi kọ̀ọ̀kan ní sùúrù gbé kélé ká lọ sọ̀rọ̀ ń kọ̀rọ̀ ń gbé kí ní tí ọ̀. kí ló dé gan? Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀? Kí lẹ fẹ́ lọ́wọ́ mi? ọmọ tí mo fẹ́ tẹ́ ẹ fẹ́ máa fa kọ sí. Kí lẹ fẹ́? mo tiẹ̀ ṣe kan péré Ẹ̀yà ti ní sí ọ́ sára náà wàá dá tó ni Ní kí ni? lẹ́sùn ló wo lọ́rùn mi. Ní kí ni? Owó náà dà. ojú tó bá fún ẹ. Àpẹẹrẹ mi yọ. ọ̀sán pọ̀ ní mi báyìí. ẹ wọ̀. Kí ló dé? òde gbólú ọdẹ ni Kí ló ṣẹlẹ̀? mo rò pé fẹ́ gbómi fúnra rẹ. Kí ló mi? Kí ló dé kàn ni? ó fẹ́ ru omi. tẹ̀lé mi ọmọ mi ni ilé àwa dùn akọni kan mi. Ẹ wẹ lọ́jọ́. lẹ́sùrù gbànà mi dẹlẹ́rù lọ́wọ́ wájú rẹ̀ tí rẹ̀ rò ẹlẹ́rù sórí tí n fa tiẹ̀ lọ́wọ́. ẹ wọ́n ọmọ gbómi tẹ̀lé mi abẹ́ mi ní gbómi tẹ̀lé ẹrú lè mi mo wá sí ọ ni ní ṣèwọ náà tó ọtí ti rú. ẹ̀kọ́ ò bá wẹ̀ jẹ́ tẹ̀lé mi lẹ́yìn ìwọ̀n àmọ́jọ́ mọ́ rú mi láíláí. Ìkòlí sí ìbọ̀dọ̀ kan mi. Ó sì ó dáa náà rẹ̀. Wọ́n tó ètò wọn ní ìwé abẹ́nà rí. Wọ́n sì ṣe pé mi náà yìnyín wọ́n tó ṣèmi náà. Wọ́n tó ṣe tíká lọ́pọ̀lọ́ bí ìlú bàtà yẹn. Gbogbo àwọn tó wà compound pátápátá ló fẹ́ máa toast. Kí nǹkan mímí kí n máa lọ. Káwé táì oríṣiríṣi. Kí nǹkan kí ló dé kí lára pọ̀ pẹ̀ sí wọn. Ẹgbẹ́ ṣé ó ti tó kí ló dé? Àdé bá lára pọ̀ pẹ̀ sí wọn. Ọ̀rọ̀ àkọ́rẹ́ ọ̀ṣun. Why you dey throw me and why you dey throw me and now? Blind as you put hand for my water. No guy. CP by years. I bring speed. Ta ló gbẹ́kẹ̀ mi o? Tó bá yẹ máa ní Ṣadé tún ti dé o. Ta ló gbẹ́kẹ̀ mi tí mo gbé síbí báyìí o? Mo gbẹ́kẹ̀ síbí báyìí o. Ta ló gbẹ́kẹ̀ mi o? Ta ló gbẹ́kẹ̀ mi o? Ṣadé. Ẹ pẹ̀lú wẹ̀rẹ̀ ta ló gbẹ́kẹ̀ mi o? Mi kíkẹ́ mi báyọ̀ ṣeré o. Ta ló gbẹ́kẹ̀ mi o? Ta ló gbẹ́ o? Because of my pocket, you dey shout like person wey something dey do like this. I no think anybody no talk. You want me to that, but we don't shake you. Oh my son, in case you must still talk. If you want to talk to me, speak the language where I understand. Now you carry my bucket. Speak the language where I understand. Now you carry my bucket. I beat you. Am I talking to you? Hello. Am I talking to you? Hello, kí ló ṣẹlẹ̀? Mo wá kẹ́mi ni. Kí ló ṣe mí ni? Ẹ máa kán bẹ̀rẹ̀ àyíká ìbáyé kẹ́ wa lọ bòmí náà ìwọ láti wò wèrè. Ẹ ẹ̀ kékeré ọ̀pá mi kí ẹ bẹ lọ ṣe kọ́nà ẹ̀ pa láti ti pọ̀ jù kí ló bẹ̀rẹ̀? Wọ́n gba ìgbà gbálẹ̀ ni. Tí í bẹ́ jẹ̀ láyè. Wọ́n wá fi sẹ́yìn dínú mi. Dínú wẹ̀. Ẹ tẹ́lẹ̀ wá gbé kẹ́mi. Ẹ kánda. Tẹ́lẹ̀ gbé kẹ́mi. Àmọ́ ti bá wa ní ìbá lọ́wọ́ mi wá. Ó ti yẹ. I can't say because God please me with that. Because I fight every time I would. Bàbá mi nínú ìwé òun náà nínú power fà. Bẹ́ẹ̀ ṣe sọ pé ká ní sùn èmi náà sọ pé kọ́ ní sùn. Bẹ́ẹ̀ ni kọ́ ní sùn. Kánda. Bẹ́ẹ̀ ni sọ ká ní sùn gbogbo ní ìjọba àrùwá bíi new stars. Yes na. Kàwé adé mo kàwé àmì ló wá gbé. So tẹ́lẹ̀ bá ṣe ká púpọ̀ ìmọ̀ bá dé ka inú ìka àbí. Tààrà ó wà àwọn sì ní. Àwa náà tàdé wà ní orí inú ẹ̀ tí orí gbogbo wa jọ pé ó ti lọ bẹ́ẹ̀. Tán ó sì lọ bẹ́ẹ̀. Tán ìkọ̀kọ̀ ní ẹ̀rù bàmí ló gbé mi débi ẹ̀gẹ́ ẹjọ́ tá ló ní yọ̀ọ̀nù yẹn. One I don't know all time you're beautiful. You're just no. Èmi ò lè fi iyọ̀ sí nílẹ̀. Àwọn wá lè fi iyọ̀ sí wọ́n jẹ tàbí kẹ́ lọ́ra sí ìta. Ṣùgbọ́n mo ní pé yọ̀ díẹ̀ wọ́n mọ̀ nǹkan tó kù ní pé mò ń dáná. Ṣọ̀rọ̀ sáà ní pé wọ́n ń dáná yẹn so iyọ̀ yẹn kọ̀ sáré tán nínú ráìsì yẹn. So kọ̀ pé mo tún ẹ̀gbọ́n tó wà níbà inú understand. Ẹ kọ̀kọ̀ tó fún mi níyọ̀ díẹ̀ kí wọ́n sí ráìsì. Ẹ jẹ́ ara sọ ní pé ẹ̀ lówó yọ. Ọ̀rọ̀ náà ló tó sọ sáré mọ́yọ̀ sórí ráìsì. Wọ́n yọ ó fẹ́ wọn sórí ẹ̀ náà ni. Bí yóò ṣe tán ní náà lè kó ṣe tán. Náà ni orí tán. Àbí ẹ bẹ́ parọ́ pé ọ̀rọ̀ nǹkan ti ń bọ̀ ẹ wà tó orí ẹ̀sùn yìí tù. Wọ́n fún yín sálárì ni. Kọ́kọ́ máa bí pápọ̀ àbí wọn lọ́kọ̀ yín. Kọ́kọ́ wíwì ẹni ẹ̀ calm down. Kọ́kọ́ wíwì ẹni sùúrù. You go there. Ilé mi ni wọ́n bá wí. Àwọn ọ̀tí ẹ̀fí mi dín wọn first born yẹ èmi ni wọ́n tó pé mo wá tọrọ èmi wá sí ìwọ́n tó pé mo máa fún ní owó tàbí àbẹ́rẹ́ àwọn ẹ̀rọ máa bá ti tọ̀ ọ̀hún ẹ̀ bí problem ni o. Èyí bá ti wá bá ti rí rẹ̀ fọ́ bá ti bá ẹni. First born ni wọ́n good day.
ṣe pọ́pà àti pápọ̀ dé kò gbọ́ fìrì wọ́n fún sáláàrì gẹ̀gẹ̀rẹ̀ àbí kí ni ṣe bóyá ẹ̀yẹ fojú ibùdó sí pé ẹ̀ wá tọ̀nà kan lọ́dọ̀. tó bá jẹ́ ẹ̀ náà máa bú rẹ̀ ẹ bú rẹ̀ tó bá jẹ́ ẹ̀ ní gbogbo ìwọ jẹ́ ẹ bú rẹ̀. ẹjọ́ mi ni ẹ má bàmí dájọ́ mi ẹ understand ẹ fasta post lọ ẹ ṣe tó trophy ẹ bẹ́sẹ̀ kúrò yóò máa hàt ní. ó ní ni wọ́n sọ fún bẹ́ẹ̀ni ẹ bá ní wọ́n ta pọ́ńpẹ́. hello calm down ó ní bọ́bá yín wẹ́ gba ọjọ́ ọmọ kékeré ni aláyé nítorí sọ yẹn wà láì ó simple gan ẹ kàn fojú tún àìsí ìyá yín nídà ó gbọ́ wọ́n simple swear mọ wọn sì rẹ ìgbà ìkẹ láti swear no ìtàlẹ̀ bíbọ̀ ọmọ máa yí ni o ọmọ pààyàn ọmọ ọlọ́jọ́ mi lọ́mọ gbogbo ṣèkèké kí ni lẹ́kọ̀ọ́ mẹ́jọ máa ṣe pààyàn yín kò gbọ́dọ̀ rẹ̀ ọmọ sí lọ nípẹ́pá ayé ò ní dá síkò ní balance má fọ fún ọ síkò ní balance ṣé bá lù ní. ẹ wá búra náà wọ́n ní ìdí o. kí ni. pálí àdúgbò kan náà lè bínú ẹ̀pà nípa jọ́. ẹ tẹ́lú wá gbé kèmí ṣé kí wọ́n ti dé pòórá ni tẹ́lú wá gbé kèmí. ẹ lọ bí fa ó ti lọ bá yẹn ẹ lọ bí fa. Ikechi ẹ máa bọ́ kẹ̀ ló wàhálà. òbí ti lọ nílé o. I no dey like make I dey make petty cookies. I no dey like make I dey to like. ó ṣe gbọ́ àdúgbò lè fi dáàbò. Getting useless face. If you say this come near me, I go wipe you. You no get sense. You sef, you know concern me. You won't carry what I mean. You know what I do? Abeg, no pour fish for inside. Wọ́n gọ́. You will jẹ́ ẹ̀nà ni, ó ní ẹ máa jẹ. Ẹ o go in there, put them down. Any pork pet, you know what? Just kick this. Àmọ́ ìwà ètò ṣe ń ṣe báyìí. Iṣẹ́ àná kò dájú sọ. Mo ní ṣé kò ṣe pé máa yẹn ń ṣe nọ́nsẹ̀nsì kan tí ò ní ní ìṣàtọ́rí ẹni mẹ́ta kò máa mọtí rere kiri á máa taranga. Ó jẹ́rìí mi kì í gbà kó fọwọ́ kàn mi. Omi ni. Yes now, mi kì í gbà kó fọwọ́ kàn mi. Èèyàn possible èèyàn obìnrin dé pẹ̀lú àwọn ètekéte ní ẹja rẹ̀ kí ló ń gbé gbà ẹ̀dẹ̀ jọ ń sùn ẹjọ́ ń jí. Báyé jọ ń sùn báyé jọ ń jí tó mi ń gbà kó fọwọ́ kàn máa fún second and day ni. Máa yìnbó ṣe wọn bẹ́ẹ̀ ó like mi gan fọ́ fún mi. Nǹkan tí mo bá sọ fún báyìí ló máa ṣe wọ́n bí kú. Bẹ́ẹ̀ ni wọ́n gbẹ́ kó fọwọ́ kàn mí. Nǹkan tó bá ti bá a sọ ló wá ń gbọ́. Nǹkan tí mo bá bá a sọ ló máa gbọ́. Ó dẹ̀ wá ń gbọ́ sí ẹni ẹ̀. Ó máa gbọ́. Ètè obìnrin. Nǹkan tó bá ṣe tó bá ti di bíi 9 p.m. láì mọ́wọ́ tẹ̀ yẹn tó bá ti panú kò sọ fún mi pé tó bá ti dé sọ fún mi pé ó sáré ra bread ní junction ìgbà tí wọ́n bedroom màá wá dúró sí bedroom díẹ̀ tó bá kò tí ń pọ̀ wá kò ń bọ̀ dúró bedroom ẹ̀yìn kásáré ṣe wọ́n ṣọ́ ìgbà òsì nǹkan tó ń wọ ìlú ti ẹni kó rí ara àti onítìkùtì tó bá ń jẹ́ ibi ìdìbò àkóṣe. Before take oh yeah mo ṣe mi ibi ìdìbò àkóṣe. ó mọ̀ pé tí n bá ti rí ẹ̀ báyìí mi máa ń bá ìlú wa. ìgò máa ń láì kó ṣe máa ń pè é. àwọn méjì kọ́. owó tá a máa ṣe. jẹ́ ká sáré ṣe yóò ṣe bẹ́ẹ̀. jẹ́ ká sọ dalẹ̀. jẹ́ ká sọ dalẹ̀. àwọn náà bẹ̀rẹ̀ kọ́ sí. so tó bá ti pépà yẹn wá ní kò yẹ kí kó padà wá sáìn ẹ̀. kò sí wàhálà. wá ètò kò ó ṣùọ́. Ìsádé. Kí ni? Bá ń rọ́ kíní yìí lẹ̀. Kí ló bẹ́ẹ̀ ń rọ́? Sọ fún mi kí ló bẹ́ẹ̀ ń rọ́? Gbogbo yìí tá à ń rọ láti jọ yìí, owó ló mú dé. Tẹ́tẹ́ yìí náà ni, tẹ́tẹ́ ṣá. Kí ló dé? Ṣọ́ọ̀bù tẹ́tẹ́ ṣe é ni.
ṣó fi tẹ́tẹ́ ṣe kí ni. ló ń dààmú ẹ̀yin obìnrin báyìí gangan kò yé mi o. ṣọmọ wálé ṣàrí kókó ẹ̀ sọ fún mi ṣàrí kókó ẹ̀. ọmọ tí ó ṣẹlẹ̀ jẹ́ kí n dé. dé láti bo àríkọ fún mi lọ́jọ́ ìkọ́fẹ́lẹ́ ibi tó wà yẹn ọba mi sọ̀rọ̀ pé kí ló fẹ́ dé. nísòro o àṣẹ́yìntàn mi ń bẹ́ mi okú dédé ọkọ rẹ ni. ikọ̀ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣé ọfẹ́ bá mi jà ni. mo fẹ́ bẹ́ẹ̀ jà kí ló ti Sade, fún mi ọfẹ́ bá mi jà. mo fẹ́ bẹ́ẹ̀ jà bẹ́ẹ̀ ni ikọ̀ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti mí ni ẹ sọ fún mi tètè láàárọ̀ tètè lẹ́sọ̀ tètè lálẹ́ kí ló dé fi ṣe ẹ ni. kí ló dé tó ń pariwo báyìí láàrin. jẹ́ kí pariwo ẹ̀yin neighbors mi o jẹ́ kí pariwo kọ́mọkọ̀tà ṣètìlẹ̀ fi jóná. Sade máa bínú sí ọ. jẹ́ kọ́mọkọ̀tà ṣètìlẹ̀ fi jóná. Sade máa bínú sí ọ sọmọ pé mi àti ẹ ti sọ nínú ilé ọ̀rẹ́ ká gbọ́rọ̀ ara wa jáde báyìí ká máa wá ànánsì ara wa báyìí. gbà táwa jọ sọ nínú ilé ṣọwọ́ jáde ọ̀rọ̀ tó wò bá ti síbẹ̀ ọ̀rọ̀ wúrù lásán ni. mo sọ fún ọ mo ní tí n bá ti lọ tí n bá ti dé màá sì fún ọ ní nǹkan tó fẹ́ gbà lọ́wọ́. ìgbàsẹ́. sọ́mọ ṣẹ̀ṣẹ̀ ń fọ́ lọ́wọ́ ni. ìgbà kí ló dé kí ló ṣẹlẹ̀. aláwọ̀ bí Sade bí ṣe ń fẹ́ fún. kí ló ṣẹlẹ̀ ọkùnrin tó fi ṣépè fọkùnrin ni ẹ tó bá gẹ́yọ̀ sọ fún ẹ jẹ́ máa sọ fún ẹ kí ló dé ṣégbà tó sì mí ṣé mo yẹ ìṣẹ̀lẹ̀ lè tẹ́lẹ̀. ó yá wá bá mi ti kéde ilẹ̀ tí bá. kí ló bẹ́ẹ̀ ń tì àníkọ́ mọ́wọ́ bọ́ta jàre. ó fẹ́ kí n lọ bí sí àbí. mi ibi iṣẹ́ wo ó máa lọ́bọ̀ kọ́kọ́ mọ́wọ́ wa ná mọ́wọ́ síta. àwọn àwùjọ aláìwé ó ń sọ̀rọ̀ ọ̀tà tẹ́tẹ́ ó ṣe kíní kan ó ṣe gbà ṣé n tó tẹ́ kọ́ ọmọ sọ láàrin ta tẹ́tẹ́ táwọn èèyàn tí wọ́n máa fojú onítẹ́tẹ́ wò mí. jẹ́ ká fẹ̀dí síta táwọn èèyàn mọ̀kọ́ ta bò jẹ́ ká fẹ́ síta kí ló bá mi sọ. Sade kí ni. Sade sọmọ pé gbogbo bó ṣe ń sọ sọmọ pé èyí fún ọ lẹ́sìn kẹsẹ̀ pé mi náà torí olórí burúkú ọ̀rọ̀ lásán lórí wèrè òsì o. ní kí ni ṣé wọ́n ṣe díùtì gẹ́gẹ́ bí ọkọ ni òun ló sì òfin wọn náírà lẹ̀ ó lè fèèyàn sílé ó fẹ́ kí ni mi dùn báwo mo ṣe máa wà ókè sọ fún mi. kí ló dé tó ń ronú báyìí àtòrí láyé tó bá fi síwájú ó tó lè lò sẹ́yìn kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́. ọkọ mi ìlò sẹ́yìn fẹ́ lò síbi tó wà fọwọ́ tún mi ṣe kó fọwọ́ bá mi jẹ́ kó tí mo sọ fún ẹ nìyẹn. no problem ìlọmọ kankan mọ. kò sílé tó fẹ́ wọ̀ ní ibo kò síbi tó fẹ́ wọ̀. Sade ilé wọnú márùwá kọ bá mi tilẹ̀ ìtúlẹ̀ wọnú ilé wa. ọ̀lẹ̀ wọlé lọ ṣiṣẹ́ owó ni mò ń sọ fún ẹ kó kówó wá tó bá sí owó inú ilé yìí ó jẹ́wọ̀ fún ẹ lọ́kọ́ wá bẹ́ẹ̀ ni. ilé wọlé ilé wọnúwá àbí mo fẹ́ lọ gbé géèmù. níbo géèmù wo. kí ló ṣe. níbo. Sade kí ló ṣe. níbo. Sade kí ló ṣe. géèmù yẹn kọ síta. èmi lọ́mọ kọ́lá bẹ́ẹ̀ yìí. máa kú ẹ. èmi lọ́mọ kọ́lá bẹ́ẹ̀ yìí. máa kú ẹ. ó yá fífi náà kí n fún ọ ní jábì. níbo. fífi náà kí n fún ọ ní jábì. ó lè tẹ ó bí ẹ kú. ó máa kú fún mi lọ́wọ́ lẹ́nu. kó lè bọ́ta. kó bọ́ta kí ló ṣẹlẹ̀. jẹ́ kí n fún ọ lówó. yíyí kó bọ́ta. àní mò ń ṣeré tẹ́lẹ̀ mi mo fẹ́ fún ọ lówó. ọ̀ṣọ́. mo fẹ́ fún ọ lówó. bàtọ́ wa mọ̀ bẹ́ẹ̀ kí ló ti yọ wọ́n wà lánàá láti rẹ̀. mo fẹ́ fún ọ lówó. My baby. Apa mi. My baby. Apa mi. Oya na oya. So rẹni tó ní fẹ́ ẹni tó bá ní kémi àti ẹ ká mọ̀jọ lẹ̀ papọ̀ nbára ni ó ṣe kú. Àmín. Ẹ̀wù yẹ́ ẹ̀ ní ọmọ wọ̀. Àmín. Bẹ́ẹ̀ ni mo sọ ifo ní yà wá. Àmín. Àrùn ní yà wá. Àmín. Ọmọ ìmọ̀ fọ́ fún ọ gan ni. Àwọn ọmọ bẹ́ẹ̀. Wàláhì mo gba tiẹ̀ gidi gan ni. Pàdé. Sórí bí mo ṣe wà yìí tí máa ń bọ̀ láti gáréèjì àbí mo tó gbé àwọn ọmọge tó jẹ́ pé ojú wọn pa owó díẹ̀ wọ́n ṣàkóso tẹjúmọ́ dẹ́ni mo gbé wọn sẹ́yìn o mo gbé wọn síwájú o wọ́n ṣà tẹjúmọ́ mi àbí ẹni pé mi nìkan náà ni gbogbo wọn ń wò wọ́n máa sọ pé gbàtẹ́mi. bọ́lẹ̀ ń bẹ kò sí kan tó aṣọ wọn yìí. Ọlọ́run àwọn yẹn fọ́ fún mi àwọn pẹ̀lú bó ṣe nífẹ̀ẹ́ tó kí n lè wojú ẹ lórí Ọlọ́run mo wá rí i pé kí ni mo lè fi dun bébì yìí nínú o wọ́n á wò pé ọjọ́ ibi tí ń bọ̀ lójú ọ̀nà yìí ó yẹ kí n ṣe bẹ̀bẹ̀ fún ọ kí n ṣe bẹ̀bẹ̀ fún ọ bí mo ṣe sí àwọn kankan Ọlọ́run wà láyà. ní kí ni kí ló ti kàrámọ̀ ṣe pọ̀ báyìí. Ọlọ́run inú mi kàn ń dùn ní torí láti lè ṣe àwọn surprise kan fún ọ ojú sì ń tì mí Ọlọ́run. kí ló gbà wá kí ló ní kí. I'm sorry. Hello. Ojú tì mí. Ọya díjú rẹ̀. Surprise. Sọ́wárí báwo yẹn ṣe ń tẹ̀lé mi. Bí wọ́n ṣe ń fojú sí mi káàkiri sọ pé mo fọ́ ọmọkùnrin yìí. Ọmọkùnrin mọ bó ṣe náwó fóbìnrin. Lọ́n ṣe kí nìkan. Èmi mo wá fi ọkàn kejì mo wò pé kí ni mo lè ṣe fún ọ tó lè dùn ọ nínú o. Mo ṣe gba kàtàǹgùà lọ ni. Kò yé mi kàtàǹgùà. Sorry. Mo gba bùtíìkì lọ ni mo fẹ́ wí. Mo gba bùtíìkì lọ mo pé kí ni mo lè ra fọmọ yìí tó lè múnú rẹ̀ dùn o tó lè máyọ̀ rẹ̀ kú o mo bá rí
tí wọ́n fi àwọn kíní manukia àwọn kíní manukia mo rí tán fi lé àwọn ẹ̀ṣọ́ kí ni manukia bí àwọn ọkùnrin kíní eré ọkùnrin àtobìnrin tẹ́ mọ́ fi polówó aṣọ ṣé manukiu ni mo bá sọ fún àwọn tó ń ta bùtíìkì wo ní ẹ bá ń bọ́sọ lọ́rùn eléyìí ẹ bá ń bọ́sọ lọ́rùn eléyìí kọ́ wá máa wo gbogbo àwọn èrè tí mo náwó sí pé ẹ bá ń bọ́sọ kúrò lọ́rùn eléyìí gbogbo ọ̀nà náà gbé kíní ọwájú sẹ́yìn sí yọ. òkè ó mì pé ọ̀rọ̀ àbọ̀ òkè ó ti yé mi ó yá ojú tó ń tì mí di ojú ẹ̀bọ̀ mi sì sọ so mo sára gbogbo àwọn kíní wọn àrà jọ Ọlọ́run. gbé síta jẹ́ ká wò ó. ọ̀ya díjú rẹ̀ lórí gift náà. tó ọ̀ya surprise surprise Nikini. surprise dánwò rẹ o surprise 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 ìgbẹ́. mo wọ lóríṣiríṣi tó bá ṣe ń bọ̀ kan kó mọ wọ̀ mí kó mọ bọ̀ kan kó mọ wọ̀ mí o lè ṣe photo shoot. kò yé mi o lè fi ṣe photo shoot. ọkọ mi aṣọ tó lò rà ní boutique yẹn mo ní kó gbé jáde kò ń ṣe léyìí kí léyìí àti kò ń mú ní kó gbé jáde. ọ̀ máa sọ wọn náà ni. kò yé mi ní. Ṣadé ọ̀ máa sọ ni. kò yé mi ṣáà tó lò rà fún mi lélẹ̀ ní boutique. wọ́n boutique ni mo ti ra àwọn tán náà ṣiṣẹ́. abájọ náà tó ṣe ní pé ó yà ní kàtàǹgbà ló ti raṣọ fún mi. irọ́ o mo ṣe mistake dárúkọ kàtàǹgbà ni. bọ́sikọ̀rọ̀. ṣé bọ́sikọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ ó yìí bọ́sikọ̀rọ̀. ṣé wọ́n máa ń ta bọ́sikọ̀rọ̀ ṣé wọ́n máa ń gbé sí bèbí lára lónìí. bẹ́ẹ̀ dá select lórí rà fún mi. ìwọ Ọlọ́run owó ọ̀pá. ọ̀yà jẹ́ ń lọ sí ìjẹ́. bẹ́ẹ̀ dá select lélẹ́yìí bọ́sikọ̀ náà ni. ẹnì kankan wọ́ọ́rí lẹ́yìn mọ́nìkíní kó ìtọ̀sọ̀ lọ́wọ́rí. abọ́dọ̀ tó ṣe ní pé o rà ní kàtàǹgbà bọ́sikọ̀ náà lórí rà fún mi. irọ́ ìsọ pé mo ìrà ni mo ní mo gba kàtàǹgbà kọjá mo tún kọjá ní àgbà ni. ṣé fi wọ́n ṣe é ni ẹbí wọ́n kọ́ wọn mọ́ àwọn olóhùn. ibi téèyàn ń lọ téèyàn mọ gbàdé ibi téèyàn ń lọ. ọkọ tẹ ni mo tọrọ o ọkọ ni mo tọrọ o kí ni Ọlọ́run gbé fún mi bẹ́ẹ̀ torí Ọlọ́run kí lè léyìí. bùtíkì ni mo ti rà bọ́sikúnà lórí rà rẹ̀ wá tó dẹ̀ sanwó. lè parọ́ mo sanwó wọ́n gbowó lọ mi o. ó ṣọ̀pọ̀ sanwó. àmọ́ kì í ṣe káàsì o wọ́n gba transfer àdé o. ìwọ ló ìwọ ọkọ àgbákòwò nílé ìbáyìí torí Ọlọ́run ọkọ tẹ ni mo tọrọ o. àní máa ṣe ń jẹ. ọkọ ni mo tọrọ o kí ló rà wọ́n fún mi bẹ́ẹ̀ torí Ọlọ́run lẹ́yìn ọjọ́ birthday mi. kí ló ń ṣe bá ń fìfẹ́ gbà ní. ìfẹ́ gbà kí ni ìnà kí ló gà wá yìí náà kí ló rà wá léyìí náà. baby to baby. baby to baby kí ni kí lè léyìí ìwọ́n lòun kọ́ tó rà wá kí lè léyìí. tó dẹ̀ sanwó ṣá wọ́n gbowó lọ́wọ́ ẹ̀. wọ́n gbowó lọ mi. Shade, they try appreciate things now. Listen. Your husband, they try show you love, they appreciate them. Mama, Ṣadé, ṣé ìwọ àti neighbor yìí mọ sọ̀rọ̀ ni? Tó bá bí mi ta ni kí n bí. Ìwọ náà mọ̀ pé àjọ ń sọ̀rọ̀ àkókò iṣẹ́ lọ́wọ́ mi. Ìsọ lọ́rọ̀ rẹ̀ wá dúkú báyìí. Nkechi, who ask me make you put your mouth for this matter? I just want to tell you, say that pink gown wey girl is, it go fit you. That na lovers. No wonder when you dey single, when you no marry, is all this. Ẹ mọ wá lọ, everything ṣe ti. Afẹ́ tó ń ṣe máa yọ̀ wọ́n kọ gbé ẹ sílé. No worry. Ṣé ìwọ dẹ̀ ló dá gbogbo eléyìí lẹ o? Kí ni mo ti sẹ́ mọ́ mọ́? Wọ́n náà wọlé tó mú mi wá. Baby, wait. Yard Wahala ló ń pe eléyìí. Me and my husband dey talk, you dey talk. Which one be your own? No vex. No wonder when you dey single. Ẹni sùúrù sẹ́yìn náà ní sẹ́ni. Ṣé ẹ̀ ní sẹ́ni ẹ̀ ń kọjá lọ dábàá rí bẹ́ẹ̀ gbà ṣé dandan ní ká gbà bí ni. But you are the side. Who send you message? Ẹ pẹ̀lẹ́ sí side. Vest. Sure, baby, we get those. Problem. Baby ṣe kí ni? Okay. Man, ṣé ìgbàgbọ́ tó fẹ́. Baby no. Kò ṣe baby wey get baby ló sọ, ó ṣì máa sọ baby no get baby. How ni baby no sọ ẹ baby? No, kò ní baby no sọ ẹ baby yẹn ló sọ. Wọ́n ṣe baby wey get baby. Ẹ má dà kí ní ìrùmọ̀ mi lọ́wọ́. Kí ló sọ? Ọlọ́mọ Ibo. Ibo. Wá sí bíbá ìjọ. Ọlọ́mọge. Wá sí bíbá ìjọ. Wọ́n kọ́ ìwé tó rà fún mi jàre. Wọ́n sí bíbá ìjọ kí ló rà fún mi yìí lẹ́yìn ọjọ́ birthday mi. Wọ́n kọ́ tó rà wá fún mi. Àwọn ọkọ wọn nílé Ọlọ́run, èmi Olúwa Fọláṣadé. Kí ni mo tara mi bò báyìí torí Ọlọ́run? Ọlọ́run jẹ́ gbégbó eléwu. Ọ̀gá aṣọ máa sọ fọ́tò ṣẹlẹ̀ báyìí ni owó lọ́wọ́ tó ń lò báyìí. Ṣé babe. Mélòó? Ẹ̀yẹ́ mi gbọ́ wọn bí báyìí. Mọ́kànlá kọ́. Bẹ́ẹ̀ ó dẹ̀ kú èèyàn mẹ́ta. But it's fine, we'll go ahead with our meeting because àjẹ́ kí n yẹn dáwà dúró understand the of things at hand. So, ladies and gentlemen, boys and girls. Àwọn oní boys. Wá
kí ló sí àwọn oníbọ̀ so wo mi dábàá kó wo pé ṣé mo jọbọ́ ìsìlú ẹ̀ ṣé mo jọbọ́ ìsìlú ẹ̀. ṣé tí mo tó kó jọ yìí. mo dáhùn. last born rẹ mi 16 years ago ti kó rùn lọ́jọ́ I dey appreciate ẹ gan. wá má yẹn ta mi o má yẹn ta mi o o fẹ́ máa fi wé last born lẹ́yìn ta ni last born lẹ́yìn tó wáìnì mi ni má jẹ́ wọ́n mọ́ lọ́wọ́. So, but it's fine, it's fine. I can understand the story of this country and I know what is doing with all of you right now. The fundamental and the season and the issue we are having in this present is most of you are the news. Actually, kò sí owó ẹnì kankan nu wa nínú owó tó fi tọ́ nílé ìwé. Kí ló tó fẹ́ fún ìbò fún wa lórí? Are you sure sometimes I should break it down that your fundamental reason is not to Wọ́n wíṣkì dìkọ́. Ìjọ mi. Ẹ̀dálẹ̀ ẹ̀ tún sọ. Torí tí wọ́n bá ti ń fèsì máa ní sùúrù. Ẹ̀yin bàbá òfìlà sórí gbogbo èbó tó bá ti sọ nínú àpàdé yìí tó ọba gbọ́ má dá wa padà sẹ́yìn o nígbà bá parí ìpàdé pè wọ́n ò tún fún. So in a nutshell, and what I'm trying to add up right now is we are having a serious problem in this house. God mo try to fún yín ni pé a ní ìṣòro tó pọ̀ nínú ilé yìí. Because most of you are responsible enough to take care of your responsibility as a man, as a woman. I don't know what you're working for. You're working as if somebody that is not working. Your visibility studies is not accurate enough. Ajẹ́gbèsè owó náà tà san. Òun lòyìnbó tẹ̀ sọ látàárọ̀ báyìí. Owó yẹn dẹ̀ pọ̀ rẹpẹtẹ. So ó dẹ̀ ti fẹ́ máa dàbí embarrassment débi pé àwọn NEPA ti ń contact bàbá ní wípé tí àbámọ̀ nǹkan tá à ń ṣe ọmọ àwa yọ mítà wa dànù ọmọ àgé wáyà náà wa. Kọ́pà NEPA tó wá láti fẹ́ lù mí. Yes, I was a witness and I stand my ground that they're not going to touch my railroad. Because I know my fundamental rights as a Nigerian citizen of this country. And you máa kàwé kó máa yé yín, but èmi máa jà fún ẹ̀tọ́ yín ni mò ń jà fún báyìí. Látọjọ́ tí mo ti wọnú ilé yìí, ẹ kàn máa mú owó bíìlì wá, ẹ kàn máa mú owó NEPA wá, ẹ máa sọ pé NEPA fowó sí, wọ́n fowó sí. Ẹ jẹ́ ká rí rìsíìtì tí wọ́n fún yín gangan, ẹ jẹ́ ká rí. Ṣé o fẹ́ jẹ bíìlì ni? Àbí ń gbà àwọn ẹgbẹ́ mẹ́ta wọn náà lé yìí wá? Ṣé ó ṣojú yín ni? Ṣé máa dúró owó tí mo fi gba mẹ́ta? Baba, it's fine. I don't know why you choose to be a nuisance and a nuisance. You're always finding a reason to constitute a nuisance in the environment of beautiful people. You need to be coordinated and have a sense of reasoning. Kọ́pà, ṣe rí gbogbo yín mo ti mọ̀ pé kò sí ìtọ́kàwé nínú yín. Ojú yín dúdú, inú yín dúdú, ọkàn yín ọ̀kan mọ́. Ẹ ń tẹnu bọ̀lẹ̀, àṣẹ ẹgbẹ́ nǹkan kù. Fún mi, ọ̀rọ̀ ń bẹ náà yín tẹ́ fẹ́ sọ tẹ́ ẹ lè sọ. Mo ti mọ̀ bẹ́ẹ̀. Ṣé wàá rí ìtẹ́ fẹ́ gbọ́? Àti ìtẹ́ fẹ́ gbọ́? Mo ti sọ fẹ́ni tó gbé èbó náà yín. Bí bá sì ti ń wí fún yín ẹ máa tẹ̀lé o. So bàbá ti sọ wípé ẹni tí ò bá ti rẹ̀ sanwó náà ó máa fún níwèé ó máa kó jáde. Ẹ dẹ̀ mọ̀ ní ìsìn pé Nigeria Constitution ti sọ wípé tí ẹni tó kọ́ yóò bá ti fún yín níwèé ó gbọ́dọ̀ kó jáde with immediate effect. Tẹ́ ẹ bá mọ̀ wípé ẹ ní owó iná san ẹ kó jáde. Ẹ̀yin náà imagine nuisance kan nutrient kan yóò tọ́nà yẹ ní ọ̀sán yìí. Mo dẹ̀ mọ̀ wípé tí ò bá ṣe wọ ẹnu dọ̀rọ̀ yìí. Iná lélẹ́yìí, iná tó jẹ́ wípé lẹ́yìn èní tó mu wá àtúmọ̀yọ́ tó máa tún mu dé o. Òun lẹni kó fẹ́ fowó náà kú. No, ẹ sọ fún mi náà, iná ò lè fẹ́ fowó kú, owó náà ò lè sọ. Bébí pé ìyàwó. Iná tààrí lò lẹ́ni ká máa sanwó ẹ̀. Òun yọkọ ẹ kúrú. Iná tààrí lò báyìí fẹ́ máa sanwó lé àbí ẹ máa gbà mí ní èdè sọ́wọ́. You don't need to stress yourself about that. You are very, very unique and important and beautiful. You need to stress yourself over nuisance of things. Kẹ́ rí ohun tí bòròrò sọ, làákàyè ń bẹ ń bẹ o. Bó tiẹ̀ jẹ́ wípé látìgbà tèmi ti mọ̀ rí kò sọ ohun tó ní làákàyè. Ṣùgbọ́n eléyìí tó sọ yìí làákàyè bẹ ń bẹ. Gbogbo yín ṣàlẹ̀ mọ̀ wípé nǹkan tútù ni mò ń tà. Ẹ dákun, kò síná láti jọ ọjọ́ yìí. Èló lèrè tí mò ń rí gangan níbẹ̀ tí máa kó gbogbo tí máa fi máa ra block. Ṣé rí numisance tó sàn gangan òun gangan ni ìṣòro tá a ní o. Èló gangan ni numisance ká tètè mọ iye ẹ̀ ní ìsìnká wa bá ṣe fẹ́ rà. Jọ nìkan tí mo fẹ́ sáré bring in ó náà ń ta pure water tó tutù coke tó tutù ńkọ́ wọ́n dé that time tó máa sọ́dọ̀ ẹ tí mo ní nǹkan tí mo fẹ́ rà ó ta fún mi náà ó ní your things are so expensive and it's not negotiable. Lẹ́yìn náà lẹ sọ pé sàkọ́mọ́sáǹsì àbí ẹ̀yin náà gbogbo ẹ̀ náà lẹ ti sọ ńlẹ̀. Kí lèyí tí ń wí ní fi kàn wá? Kí ló fi kàn wá? Ṣé èmi ní màá tán náà? Èmi ní sì máa pa? Ṣé èmi ní ìjọba ọkùnrin náà wá láti ká ibi? In a nutshell, ẹni tí ó bá ti rówó iná san
you can pack your filthy properties and leave this house. Akisa te ko wo bi eye ko jade. Hey, sorry you. You know, Nkechi, do you understand what train 6 is? Or you know how to eat? Hey, I fit talk. You see, everything we una dey talk since morning, e no really concern me because I no even understand. But wetin me I wan talk be say, house wey God no dey, unholy things dey always happen for that kind house. Make una understand me or listen o. For marriage wey dey inside this compound, another relationship dey inside. Make another relationship dey inside marriage. Make relationship dey inside marriage for one compound. But sorry, Nkechi. Láì ṣe una no hear dey do. ṣé kò tá wá bá wá nìyẹn ni. Nkechi ṣé nǹkan tá bá débi báyìí. à sọ òun sọ bí báwo ló ṣe papọ̀. kí ló tó sọ kó ṣe òun. Nkechi òun sọ pé orí yín ò gbé pé tó rí. olórí dẹ́rù tó tó sọ nìyẹn náà. No, mo sọ ẹ máa fún níwèé ni kò sí ẹ máa fún níwèé ni. ẹ ní sùúrù èwo ni ìwé iṣẹ́ yìí kò bá yín wí bàbá kò bá yín wí o ìkan tó sọ ẹ̀ lábẹ́ títì lólógo. Jọ má bínú má tẹ ọ tó mọ nǹkan tó bá dijọ́ ríra má bọ̀ tọ́ máa pẹ́ wọn máa pa ẹni o ó jẹ ẹran o what do you want to do? mo máa pè they will pick you up ó dẹ̀ bá ṣẹ́wọ̀n ṣe gbọ́ bẹ́ẹ̀ ó ti ń tẹ́sí ogun filẹ̀ kò ní nǹkan kan. ó ti ń tẹ́sí ogun ẹ̀wọ̀n nẹ̀. bàbá jókòó. bẹ́ẹ̀ mi dáadáa bẹ́ẹ̀ mi wọ ológun. sí ọkọ̀ àbákọ́jà mi. mo ní ojókòó. wáyé ni mi o wáyé ni mi lásán. Are you crying? I'm crying, I'm laughing, I'm busy. ṣé a gbọ́ tó o gbé ìbótó ẹ wò mí. jẹ́ ká káàdì pàdé ilẹ̀. ó ní pé ẹgbẹ̀rún méjì ọkàn tẹ nìkan kan. kò sí wàhálà jẹ́ ká káàdì ilẹ̀. lọ́sẹ̀kọ̀ ẹgbẹ́ mi ta ọ̀sán. ọkọ mi ẹ káàbọ̀ àti parí ìpàdé náà a dúró títí pé madé àárín yín àdédé yóò là ṣe bẹ̀rẹ̀ àti parí ẹ̀. ẹ ti sin ọtí yẹn ti yanjú pàdé tán. àwọn pípù iná wọn kì í sanwó wọn especially máa yí náà ó máa ń jẹ́wọ́ ìyàwó èdè ni mò ń wò mọ́ ní ara. ẹni wo de wá yanjú ẹ̀ sí báyìí tó ti kówó tí mo kó fún ẹ o ti kó fún wọn. owó wò kí ni àní wọ́n sọ wípé àwọn nepa ti fowó kówó ná 2,000 naira. 2,000 naira fún gbogbo ilé àbí. gbogbo ilé everybody ká máa san 2,000 naira mọ́wó tá à ń san tẹ́lẹ̀. ó lẹ́yìn owó tí mo ti kó fún ẹ màá tún á di 2,000. kí ló ṣẹlẹ̀. wọ́n náà nepa ti increase owó wọn. ó yẹ kò yẹ kó ṣerú nǹkan bẹ́ẹ̀ ló ṣe wọ̀ sọ fún wọn pé iye pọ́ǹtì báyìí là ń lò nínú ilé wa ni. báwo máa ṣe sọ bẹ́ẹ̀ náà àṣọfẹ́ ká fẹ́ di wa síta ni. iye pọ́ǹtì tá ń lò ọ̀pọ̀ mọ́ ọ̀dà sọ fún wọn ṣé ọ̀ sọ fún wọn pé fáànù wa ti bàjẹ́. báwo máa ṣe sọ owó kọ bẹ́ẹ̀ ṣọfẹ́ ká fẹ́ di wa síta ni ọlọ́run á pèsè. sọ̀rọ̀ fẹ̀dí síta ni kéèyàn sọ fún wọn pé fáànù wa nínú ilé kò ṣiṣẹ́ mọ́ sọ fún wọn pé fíríjì wa náà ti bàjẹ́. báwo máa ṣe sọ ọlọ́run á pèsè ọlọ́run tó ń ṣe náà á pèsè ọlọ́run tó ṣe ìtòsùn yá pèsè 2,000 naira fún ẹ. irọ́ ọmọrú ẹ̀ rárá. wọ́n mi lè sọ ọlọ́run á pèsè. ẹ wá okay now kí ni purpose tẹ̀sẹ̀ fi 2,000 kún owó náà. nǹkan tẹ́ ń sọ yé mi. kí ló ṣẹlẹ̀ ibi tẹ́ ń kó mọ́ náà ni. sorry ẹ̀yin ẹ pè mí. náà bá ṣe pè mọ́ ni ọ fẹ́ gbọ́ láti bíbá ẹ dáadáa. kọ́pà ẹ mọ́ trespass o ẹ mọ́ rìn àwọn ìrìn kan tó burú o àwọn ìrìn tó yẹ pé èyí lè sí wíńdò yìí lóru tó yóò fi pa yín ẹ mọ́ rìn o. kí ni mo ṣe ẹ̀yin ẹ pè mí. kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ ó lẹ́bi 2,000 kún owó ìyẹn lájọ́ fà lọ́wọ́ ẹ tó wá ń bọ̀ ẹgbẹ̀yìn rẹ̀ kọjá ẹ tó gba iwájú rẹ̀ kọjá ẹ tó lẹ̀ mọ́ ní lẹ́yìn báyìí. ṣé ní kí èèyàn mọ́ ni ó lè mọ́ mi mo kò fẹ́ kọjá ń bẹ̀rẹ̀ ni náà. ẹ ṣáà rí pé pàtó tó fẹ́ gbà yẹn pàtó yẹn wà tàn ní ìpínlẹ̀ níjà ti súnmọ́ yẹn ọ̀kan díẹ̀ sọ́dọ̀ bí onífárá gbá sẹ́kọ̀ sáyé ń bí ni ẹ̀yin láyé wà. ẹ ṣé èyí ni kí wọ́n so mọ́ ni it's not possible. ẹ̀dùkẹ́sẹ̀ tó bá so mọ́ mi bá dáhùn gbàgbọ́ èmi ọ̀rọ̀ ayé òwèrè o ẹ má dà mí ìbàjú. ó lè gun ẹgbẹ́ àdá lọ ṣe dúró síbí. no it's fine ìròyìn tẹ́ ẹ̀ sanwó fún ẹ wo bí Mr. Man owó náà tẹ jẹ ọtí ní kí ẹ san tẹ́ bá ti sọ máa dẹrù yín síta. dáúdà ni dáúdà ẹ wá dà. ṣé dáúdà yẹ kí ni àbí dáúdà. ẹ wá dà. àdániyẹ níbo
education bá sí ọ níjà máa ń jọ kan. ọkọ tí mo ṣe wà important nìyẹn. ok kò sí wàhálà àmọ́ o mú mi lẹ̀ fún yàjẹ́ o wàláì o mú mi lẹ̀ fún yàjẹ́ o sì ọmọ yẹn máa ń dùn mí gan o. àwọn tó bá sọ pé pọ́ǹtì báyìí láńlọ́ọ̀nù lè wà pọ́ǹtì èlé wọ́n ka pọ́ǹtì wọ̀ wọ́n mọ̀ fi cháàjì wa kí ló ṣẹlẹ̀ gangan. ọkọ mi Ọlọ́run á pèsè Ọlọ́run á ṣe. mo ti gbọ́ kò sí wàhálà. bàbá bọ́ síbi ibo ló dàgbà wo lówó o tẹ̀ tí wọlé. mo fẹ́ lọ wo géèmù mi tí mo gbé ni mo fẹ́ wò bóyá ó wá. géèmù ló fẹ́ lọ wò. dúró ṣe ládùúgbò ṣe àwọn èèyàn pariwo góò. ariwo kíni fún kíni mi ìgbàriwo kankan o. wàláì ọjà UK géèmù wa mo ti lose. torí ọmọ máa ń ju pọ̀ ládùúgbò yìí tó bá yẹ pé máa ń ju góò ni wọ́n pariwo góò ta ló ní ń gbé máa ń yù wọn ò kórìíre èèyàn rí láyé. nígbà wọn fi máa ń yù sí o bóyá ẹyọkan ni òun á tó ba gbogbo tíkẹ́ẹ̀tì mi jẹ́ báyìí nìyí. ọ gbọ́gbọ́ rárá. mi ìgbọ́gbọ́ wa má tiẹ̀ wọlé náà ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní wọlé náà máa bọ̀ má lọ má bọ̀. má padà wá lè ìgbà tá a fẹ́ wọ́n bá mi mo ti dé. ọkọ mi. ló máa jẹ ìṣèyàn ti ṣe léèyàn ọ̀nà. ajáyé ẹ tọ́ dé. ìrọ̀rùn la bá nígbà tá a jáyé. ẹ tó ti bẹ̀rẹ̀ o. ẹ mọ̀ jẹ́. tẹ bá lẹ̀ nígbà mi náà sì nígbà. ṣé èèyàn máa sọ ẹran mọ́ ẹran kẹrẹ̀ kí wọ́n sì kankan pa fún kan ni. kí ló ń ṣẹlẹ̀. kí mo ṣe fún yín gan-an. bàbá ẹ gbé mi lẹ́ran. bàbá òkè ogun. ẹ kà mí láṣọ. ta ló kú. wọ́n gbé iná. ṣé mo ń fa pé èèyàn kú ni. kí ló wá ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. gáàsì mi ni. yóò ṣe gáàsì. gáàsì mi ni. wọ́n jí gbé àbíbò ta ló jí sìlíńdà dùn yín. ta ló jí sìlíńdà. àjọ bọ́ọ̀lù àbí kí ló ń ẹ fara yín balẹ̀ ìní gba eléyìí bí tàtàyìn wa kọ́ 3 kg mo gbà lánàá 3 kg kí n ṣe pògì ní sí ògì lásán kò wá sí kankan pè mọ́. sẹ́yìn wá jẹ́ tójú òrìrì ní gáàsì náà sẹ́yìn lè ra ń pa yín lẹ́kún lẹ́ ń sunkún lé lórí èèyàn lè ra gáàsì kó lè po nísìnyí sẹ́yìn bá gbé délé kéèyàn sì ṣe mistake báyìí kéèyàn sí ilẹ̀ báyìí kí gáàsì ó sì fò lọ kó ṣe kí gáàsì ó lọ yóò sì jò tán. ẹ wo ẹ ní yù gan-an wọ́n tẹ́ pé yín ló gbà now you dey this house bí wọ́n bá jẹ́ dìyẹ yín wọ́n á data yín wọ́n á dépo yín wọ́n á kó rẹsì yín gàrí yín wọ́n á gbé sẹ́yìn nìkan yẹn ń gbé nínú compound yìí. kọ́pà tiẹ̀ mọ́ gbọ́ kọ́pà mọ́ gbọ́ gbogbo ọ̀tí àádùn mi bí òní Sunday tó yẹ kí gbogbo wa fẹ́ dọ̀ lórí òróró tá ti rò pé Jímọ̀ tá ti rò pé Sunday eléyìí o Sunday tó tí ó ládùn tí ó lóyin ni o Black Friday ni mo máa ń gbọ́ èmi lè gbọ́ Black Sunday o ẹ ti pa Sunday ìjẹba wa lọ́wọ́. ó tún ní máàcì tó fẹ́ gbá ní 4 PM ó ní máàcì tó fẹ́ gbá ṣé máàcì Chelsea. no Arsenal ni current champion. sáwọn òkè ok. èyí ń parọ́ èmi ń parọ́ àbí. kí la fẹ́ fi mọ̀ pé ẹ̀ parọ́ báyìí. ṣé kí n lọ gbé wá. ẹgbẹ́ wa o. ànígàsí lè dájọ́ fúnra rẹ̀ láti pé èèyàn kankan lò. Hey, compound be this. Abeg. Wait, na only you dey this. Abi you don see. Only you dem go steal your rice. Dem go carry your gas. Abi o. Dem go thief. Abi Na o. only you person wey dey thief in wife for this compound. Say no dey complain. Nkechi, which one be wife matter for this one now? Which one be wife matter for this one? They dey talk about girls, they talk about wife. How does it relate now? kí ló ní. ẹ má gbọ́ o kí ló ní. ẹ ní sùúrù ẹ jẹ́ kí n tóbi o. Nkechi torí Ọlọ́run tó sọ nísìnyí ó fẹ́ yá díẹ̀ lẹ́nu ẹ̀ jọ́n torí Ọlọ́run sọ lè subtitle ẹ̀ sí Yorùbá. Baba Okona, you hear me? Na only you be the married man for this compound. If you don't know anything, you should know the meaning of marriage. Èmi nìkan ni mo níyàwó ní gbogbo yín dọ́gbọ́ àǹsàsìn ni ẹ̀yin yòókù. Jẹ́ ká máa lọ sí ilé. ní sùúrù jà yọjú sí lẹ́lẹ̀ ni mọ̀ wò ń tiẹ̀. I know they like her. I know they like do my things without proof. They get proof. You get. Jẹ́ máa lọ. ní sùúrù àkọsí tọmọ yìí sọ ìyẹn gbọ́dọ̀ jẹun yẹn bẹ́ẹ̀. kí ni wíkì. Jẹ́ ká máa lọ kọ́ mi gbàgbà lọ́wọ́. gbọ́. Ọmọ bọ̀ ibo ṣe máa ṣe. torí ní sùúrù ń tiẹ̀ wọ́n dúró báyìí jẹ́ kí n mọ tí ń ṣẹlẹ̀ gangan tí má ti mọ tí ń ṣẹlẹ̀ àmọ́ wọ́n tà fi jẹun. Maya, wetin be this? Who be this? Shebi you get eyes. Look person wey dey that. Yes. Tani mo wo yi? Sade le. Baba landlord. Sade Tinubu ni. Sade Tinubu ni. Ní sùúrù. dákun jẹ́ nǹkan wò. Kọ́pà. Sọ̀rọ̀ pọ́n yẹn náà ti dàrú. Ní sùúrù kí ni wà tí àwọn mi jọ ń lọ́ra yín mọ́ ẹ. Èmi pọ̀ mọ́ èmi pè ní. Àìní kí ni?
AI ni. Ṣé ẹjẹ́ ìgbé bẹ́ẹ̀ tọkọ tó ń kí ẹ̀dì ń sìn. Ṣé ibẹ̀ ṣe dúró information tó fi wà yìí? Nígbà ìbádé. AI. AI kí ẹ̀wọ̀n yẹ kò sára tí ò rìn dá. Very wonderful bit. Tó bá jẹ́ pé wà ní ọkọ mi AI ni. Instagram. AI ni. Bẹ́ẹ̀ ni AI ni. Akọ̀gbé sórí Túndé ni. Ní sùúrù yóò gbé orí ẹnìkan sórí ẹnu mi. Àti ìhùn tó àti tó gbé. Ṣé wàá tó máa ń ṣe ọwọ́ báyìí? Ṣé wàá tó lè ṣẹ̀ṣẹ̀ báyìí? Ẹ jẹ́ ń gbé yín débẹ̀ tọ̀. Tí AI bá bèrè wà burúkú. Bush. Ẹ rí TikTok ẹ máa rí ìrọ̀wọ̀. Jẹ́rí àìjẹ́ ìwò yẹn ẹ wo bí àìjẹ́ ìwò yẹn ó tún máa fà bẹ́ẹ̀ jó. Ṣé ẹwà yóò kí ṣe báyìí? Ẹwà ṣe báyìí. Ọ̀pẹ kò ní dà fún ọ. Ẹ ní yọ kó tó lọ. Wọ́n ti sáré má ṣe bẹ́ẹ̀. Àjọ má ṣe bẹ́ẹ̀. Ẹjọ́ pa mí. Àbábá lọ̀rọ̀ tẹ̀. Àbábá lọ̀rọ̀ ẹ̀. ọkọ mi AI ni. Ẹbílẹ̀. Nǹkan ti ṣe mí. Nǹkan ṣe mí ládùúgbò yìí. Ṣebí AI ni. Kọ́pà. Ó tó lọ wéyà rẹ̀. Kọ́mẹ̀. Pàdé. Ikú pa. Yeah. lórí burúkú lọmọ yìí o. ìjọba tí ìrìbí sùn ajá ọrùn yàsìn ọmọ yìí mẹ́rán dín yàsìn ọmọ mẹ́rán dín lórí burúkú ni máa jẹ gbogbo ẹ̀tọ́ ni. kò gbé ẹ̀rọ sùn rárá ọ̀gbọ́n kẹrin ọlọ́wọ́ à ń ké sìn olórí ibú ló wà ń bẹ̀. ọ̀rọ̀ èrè lè mọ̀ wáyé ìjẹ kò sí ọkàn ajẹgbẹ́nigun jẹ bọ̀ kò sí kan tó lè fi wà wáyé rè àwọn ògbọ́n kankan láti jẹ tán àlọ́ gbé pọ́ọ̀tù ẹ̀ fún mi ní tí n tó bẹ́ẹ̀ ṣe ipò apá ẹ̀ ni ṣọ̀pọ̀nà ló máa pa ẹ̀ lórí wọ́n mọ náà dáwọ́ mọ ní ètò wá gbóúnjẹ fáwà pé ẹgbẹ́ wa jẹun. Sùlẹ̀ àwọn amúwèrè ilẹ̀ nílé iṣẹ́. Ikest. Why did you scream my name now? Wait. Where is my cup? Ọ̀gá ṣe bóyá ẹja yìí wo àwọn àgbàlagbà ní ẹni tí wọ́n máa jẹ bọ́ wọ́n máa ń jọ̀wọ́ gbà ní o tó ti yẹ tó pé mi ti wá jẹ ẹni tó wà ń bẹ̀ ó ní dábọ̀ padà fún wọn. Abeg, everything waiting for you know say I know. Wetin my purse wey I dey look for wetin it dey inside when I put am on top and I dey do it for your hand. Tó máa sún ní ilé ẹ máa sún ìbò yìí ní sùn wàhálà tó ilé ọ̀gá mi ò láàjì gbogbo pátá ilé tí má ti sọ ó máa tàbí ẹ̀ lò bí tí this one asia for kitchen and asia for kitchen fire dey there I say who dey do this thing for inside compound o then I come look say na him dey say go dey do this thing o no see you there I see fire I see pot call up the fire I put this one I put am there and let am hot see the hot and let am clean it now I come carry am le to my place as le to my place na here I come eat am as I eat am finish I no wan put the pot for that place I say ma carry am until the bags. You carry my wish on top fire go your house you make am cool down you no see that you come chop am. My wetin I dey cook where I use my money buy. Ewo ni wetin I dey cook no be you know everywhere pot dey stay there because you have the other take your pot ah fi mo ba temi jẹ take your pot. Put down. Hey, calm down. Hello, calm down. Yeah. Who say na landlord good Wow. who should know? Good as that. Oga, you hear say I dey look for my purse. See wetin this man dey carry my pot come na and as I put am for kitchen meat dey inside food dey inside this man come bring pot come meet me say na him chop am. Beja. You no come talk now o. Na to we food ada. Akira sa po siya ni. Okay. Taking me. Taking me. Ana ba ti fún mi.
chief báwo ẹ má máa ṣe báwo. ọmọ náà jáde èmi jáde. Hectic only. I hear that one. èmi Yes. jáde. Only. èmi ọmọ sọ́sọ́ mi wọ́n mú lórí tí ò sọ lórí má kiri ẹ̀. èmi náwó tí ò yàtọ̀ sápà má kiri ẹ̀. má kiri ẹ̀ pa jáde bò ọmọ bá yẹ mí o. ṣé o kàn yọ ọ́ lẹ́kọ̀ọ́? ní táwọn adébáyọ̀ ti darí bọ̀ àbí ìsinmi rẹ̀ ìgbà wọn yẹn ò lè ká. tó bá kà á ní ò ní gbàdé wọ́n ní ọ̀kẹ́jú àtòdè déédéé ló ọ̀kẹ́jú àgbójú wọlé ó lè kú kiri kẹrù àṣẹwọ̀ yìí ni. àti ọdẹ mọ mi àṣẹwọ̀ ni kí ni gbogbo ilé tẹ. ẹ bá ọmọ iṣẹ́ àpẹkọ tẹ wọ́n fi mílíọ̀nù àṣọ lóbi máa bá lọ. lí olùbáwò olùbáwò ẹ̀wọ̀n kí ló ń ẹ̀dẹ̀ jágbe mọ́ ṣe dà. Baba, make I leave this boy. Yẹ. House, yo. Sori sọ fún na wọ́n yẹ wọ́n fáájú mi o ní ìbọn má bìtọ́ ló bẹ́ẹ̀ sí náà yé bọ̀ má bẹ́ẹ̀ sí. Baba. Má bẹ́ẹ̀ sí. Okay. Bá lórí. You no go put my meat back inside. Nígbà tó bá dàárọ̀ pọ́pà ni ó ti jí gbogbo ni ó ti jí àwọn àyẹ̀ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tó bọ́. Ẹ̀sà máa ìlú òtún yóò tẹ̀. Àkẹ́wà tí wọ́n wà nígbà iṣẹ́ gbogbo tó tẹ̀ sí yẹn ọ̀la pé ní tèmi náà dé. So na you. O ti jí ẹran tèmi náà dé rí. Na you. Lọ́sùn. Ṣé gbogbo kan tẹ̀ sí? Yíbò náà lọ́sùn àti wọ́n kọ̀ méjì rẹ̀ ó tó yìí lọ. Ṣé ẹ̀kọ́ kan ló dé ìgbà? Ọ̀dọ́ sí èrè dà. Yóò máa ń lo pátá tí o jí. Ilé tóbìnrin jí tọrọ búrẹ́dì tọkùnrin ṣe fún ìbára Yard Wahala nílé títà wá. Bàbá Bàṣírà gan ó gbẹ̀yìn àti Ṣọ́mádì Ìgbòkèlè Ọba Kẹ́mi the handsome nigga àti Kèṣí the mistress of the house. Yard Wahala nílé títà wá. Kọ́pà. Ilé tóbìnrin jí tọrọ Education. búrẹ́dì tọkùnrin ṣe fún ìbára Yard Wahala Education. Kọ́pà. Education. Àbí kì í so omi wẹ́rẹ́ rí. Ayé ẹ̀ bàjẹ́ lónìí. Ayé ẹ̀ ó bàjẹ́ lónìí. Mo ti sọ mo ní màá sí ọ ní jàmbá sáà ni. Màá sí ọ ní jàmbá sáà ni. Ṣùgbọ́n ìwọ ọrùn sáde. Tí màá tiẹ̀ lóògùn tí mi ò ní tí mo lè fi ní. Olúwa ní jagunjagun mi. Fún ìwé ṣe ara wọn máa tó kóra wọn dé àwọn ọ̀tẹ̀wé. Bí dárí bẹ tí pápá. Wọ́n ní pápá. Kìlọ̀ àtẹ̀wé. Àyíwádà. Àyíwá. Àyífọwọ́ rẹ̀. Ọmọ. Wáàtí tí mo ní ní ọ̀sán yìí, mo gbọ́dọ̀ wú ìwé àti mi. Top 5 million. Kí ló ṣẹlẹ̀? Ó dá mi jà. Táwọn kàtà mi bí. Aláyẹ̀ bá ṣàjà rẹ̀. Ó dá mi jà. Kí ló jà? Ó dá mi jà. Kí ló ṣẹlẹ̀? Ìwọ ni. Táwọn kàtà mi bí. Ta ló kó yín lá? Ẹ máa ti yá wèrè kọ́fà! Aráalé! Ọkọ mi, ṣé bí wọn náà ni mò ń gbé látìgbà tí kan yìí ti ṣẹlẹ̀ kó tẹjọ́ dáríjì mi?
jọ̀ọ́ iṣẹ́ èṣù ni ó jẹ́ ìdọ́torí Ọlọ́run dáríjì mi iṣẹ́ èṣù ni mo dé tún wá promise ẹ pé ìwọ ò tún ní ṣọmọ mọ́ lọ́wọ́ mi lè jọ ọkọ mi jọ̀ọ́ irú èwo ló tún bẹ́ sọmọ lọ́wọ́ rẹ̀ mọ́ ó tún ṣe ń tọ́ bẹ́ẹ̀ ṣe ọbẹ̀ gọ́mọ lọ́wọ́ ọmọ bínú ó sọ̀bẹ̀ nù sọ́bẹ̀ ò ti ṣe ń tọ́ bẹ́ẹ̀ ṣe ni ọbẹ̀ ti ṣe ń tọ́ bẹ́ẹ̀ ṣe ọ̀rẹ́ ni. dúnà Sade mo fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ̀ kí ni tó rí lára kọ́pà kí ni tó rí lára ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ kò yé mi torí mo wo kọ́pà ìhùn rí ẹ jẹ́ ká gbà yí pé owó kọ́pà ò lówó lọ́ọ́ tó mi o. tá a bá ń sọ nípa ìwé kọ́pà ní education ó ní jù mí lọ mo gbà ṣé education ó tó jẹun ó tó mu sọ fún mi màá lọ láàárọ̀ màá jí lọ nídàjí màá dé ní alẹ́ màá kó bọ̀ fún ọ ó yá Sade gbélé yìí ó yá sílé báyìí ọmọ sọ pé bébí o mo fẹ́ nǹkan báyìí o bébí o mo fẹ́ ra nǹkan báyìí o màá sì kókó olè ọlọ́wọ́ àti tí màá fi kó deliver lé ọlọ́wọ́ gan ìnímọ̀ ìwọ wa bẹ̀rẹ̀ sí bá kọ́pà ẹ bẹ̀rẹ̀ sí ṣe chọ́chọ̀chọ́ ẹ̀ ń wọnú ilé ẹ̀ ń jáde lẹ́yìn mi wàláì mo ń jáde. wọ́n ní ìgbéra táwọn olùṣọ́ ojú òní tiẹ̀. tọ́mátì ṣẹ̀ṣẹ̀kúṣe gbọ́ wọ́n mọ̀ ní iṣẹ́ èṣù ni jẹ́jẹ́ lè sọ oúnjẹ oko rẹ̀ jẹ́jẹ́ ẹ̀ mọ̀ fọ̀rọ̀ kọ́ ìṣù lọ́rùn. wọ́n ní iṣẹ́ èṣù ni olóhùn mi ò gbà tó gan orí mi mọ̀ pa tí mo jókòó nílé ẹsẹ̀ mi ò tẹ ọ̀pẹ̀ bí ọkùnrin kan ló lọ fún mi ọmọ mi. ọ̀rẹ́kọ̀ mi ò dé jò kí ọkọ̀ mi jò tó dé jò kó yẹ ó dé jò. èmi àti kọ́pà ìdájọ́ mú lẹ́nu lẹ́yìn ìdájọ́ mú wà nílẹ̀. Yard Wahala nílé títà wá. ilé tóbìnrin jí tọrọ búrẹ́dì tọkùnrin ṣe fún ìbára Yard Wahala nílé títà wá. Olùṣègùn ní bàbá Olùṣègùn ní ọmọ Olùṣègùn ní ẹ̀mí mímọ́ Olùṣègùn ní mẹ́ta lọ́kan. ẹ kú sẹ́. yóò dára fún yín. àmín Jésù. ẹ ní mú àmúbọ́. àmín Jésù. ẹ ní sọ oríire nù. àmín. ẹ ní ṣiṣẹ́ bí erin máa jẹjẹ. àmín Jésù àmín. bàbá mi mò ń gbọ́ ẹ̀mí mímọ́ ní pé bí ìgbà tẹ́ ẹ ṣiṣẹ́ bí erin tẹ́ ń jẹ̀jẹ̀ ìlírí ni. Ìgbà tẹ́ ń ṣiṣẹ́ bí erin tó ń jẹ̀jẹ̀ ìlírí. Bí ìgbà tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́ ń kówó jọ. Lẹ́yìn ṣiṣẹ́ jowó lọ. Bẹ́ẹ̀ ni. Wòlíì wà láì ríran. Ẹ ríran. Mo ṣe gbà pé Ọlọ́run ló rán yín níṣẹ́ lóòótọ́ ni. Ṣé fẹ́ gbọ́ sẹ́rí márùwá tẹ̀ ń wò yìí. Tí n bá ṣiṣẹ́ lọ láti àárọ̀ ká ní mo jí láti jàjí. Nígbà tí ó bá fi di nǹkan bíi 12 lọ́sàn-án mo ti pa 15,000. Hallelujah. Ṣé wàá fẹ́ gbọ́ tuntun nínú 15,000 mo lè má mú ju 15 délé lọ kẹ̀kẹ́ yóò bàjẹ́ sáà ni. Yóò bàjẹ́ sáà ni ojoojúmọ́ mo máa ń pò yí lé mẹkáníìkì oníkẹ̀kẹ́. ẹ má dá àwọn jìnnà. mo mọ̀ pé kí ni ìwò lè lọ lásán kò lè jẹ́ lásán. ojú lásán kọ́ ẹ̀ bá ń làgùn jìnnà. bí ìgbà tí wọ́n gbé kòtò síwájú ọmọ wọn ló yá lọ pawó láàárọ̀ kó dá sí lọ́sàn-án. wọ́n gbé kòtò síwájú mi. bẹ́ẹ̀ ni. yé. ọ̀pọ̀lọpọ̀ promise and faith ti ṣẹlẹ̀ sẹ́yìn. bẹ́ẹ̀ ni. bí kò promise kò fẹ́ mú yín lọ lóyìnbó kó má ṣẹlẹ̀ mọ́. sẹ́rí bọ́lá Saidi mo kọ́kọ́ rò pé bóyá àwọn náà dọwọ́rú ni o àṣẹ́mi ni wọ́n ń tẹ̀lé bọ́lá Saidi fẹ́ mú mi lọ sí Amẹ́ríkà tẹ́lẹ̀ ni o. hallelujah ẹ ṣe hallelujah. hallelujah ẹ ṣe hallelujah. hallelujah ẹ ṣe hallelujah. hallelujah. ìyàwó yín kọ́. ṣé ìyàwó mi. bẹ́ẹ̀ni. Sade wà nulẹ̀. ìyàwó yín pupa. ọkùnrin kò fi bẹ́ẹ̀ ga. ìyàwó mi pupa. bẹ́ẹ̀ ni ó pupa. sẹ́rí kúkúrú rẹ̀ lèmi àti ọ̀ lè fi bẹ́ẹ̀ ga jura wa lọ o. hallelujah hallelujah ẹ ga jura yín lọ. bẹ́ẹ̀ ni. ọwọ́ ayé wà lára wọn. ogun jà wọn bẹ́ẹ̀ ni. dára Sade mo ti mọ̀ sẹ́rí tí obìnrin bá ti ń sòtì bá ti hàn rùn mo mọ̀ pé wọ́n ayé ń bẹ lára ẹ̀. hallelujah. mo mọ̀ pé wọ́n ayé ń bẹ lára ẹ̀. hallelujah. tó bá dáyà délẹ̀ báyìí ibi tó dáyà déhùn láti alẹ́ ibẹ̀ náà ni ó bàjẹ́ láàárọ̀. ẹ fẹ́ kú bọ́. mo fẹ́ kú bọ̀. ẹ kú bọ́ sà. Sade.
mọ̀ àtìrí ẹ̀ ti tú mọ̀ sadere o hallelujah ìyàwó mi ni o kí ẹ̀mí Ọlọ́run kó wà pẹ̀lú yín. àmín. lọ́jọ́ tẹ́ ẹ ti kọlu arábìnrin fún ìgbà àkọ́kọ́ ló yẹ kẹ́ ẹ ti dolówó. ìṣòro méje ló wà náà ayé wọn. nínú ayé sadé nìkan. ìṣòro méje. ègbé ni fẹ́ni tí ń jíṣẹ́ tá ò fi rán. nínú ayé sadé nìkan. bàbá mi ló fi rán mi. musa ń sọ náà mo ń sọ náà. bàbá yìí wòlíì bàbá yìí ẹ̀yin ẹ gbàdúrà kan má gbẹ̀sẹ̀ lọ́wọ́ yín. lọ́wọ́ landlord wa. ẹ gbàdúrà. ìyẹn landlord wa. ẹ sàstún yín ó máa ń dùn yín lóru tá a máa ṣe yín wì tó ní jẹ́ ẹ sọ pé rọ ni. irọ́ kan òótọ́ ni kí n máa romi gorogo ní kéje ń sùn èmi ẹ̀ka sùn kẹ́ni mọ́jú kéje ń sùn. ẹ ṣe hallelujah ẹ ṣe hallelujah ẹ ṣe hallelujah ta ló jẹ́ Deborah mi. Deborah ẹ tó jẹ́ Deborah ẹ tó jẹ́ Deborah bàbá tí ẹ bá mọ nǹkan tí ẹ̀mí sọ nípa sista Deborah ẹ̀mí mímọ́ o ẹ̀mí mímọ́ gbé mi wọ̀ ẹ̀mí mímọ́ o ọkùnrin pupa kan tó sẹ́yìn níjẹta bẹ́ẹ̀ ni Christopher ṣùgbà. wèrè ni wọ́n ní délé sọ tí o bá jẹ́ pé ìrì nísìn wọ́n ní délé sọ kò ní délé sọ. kò gbà fún náà lè wà yìí. kò gbà fún. kò gbà fún. gbọ́ gbà. olóhùn gbà làgbà olóhùn gbà. bàbá ẹ̀mí sọ pé tó bá gbà fún. ayé ó bàjẹ́. ó ti kọ́kọ́ sá. ó fẹ́ràn ọkùnrin o. wòlíì tó sì ṣòwò ẹtí ṣe ní. ṣe rí ogun tiwọn. bẹ́ẹ̀ni. odò méje láti wẹ ìwẹ̀ méje fún wọn ní ọ̀nà méje. ẹ mọ gbọ́ sẹ́rí èmi ò sọ pé kẹ́ ẹ mọ̀ lu ẹ kọ́ mọ̀ lọ wẹ̀ ní odò méje àmọ́ odò pé méje lẹ́kọ̀ọ́. ìlú méje la máa lọ láti máa wẹ̀ méje. ìlú méje. bẹ́ẹ̀ ni. ẹ kù sẹ́. fún ọjọ́ méje. ẹ sá ní pẹ́. rárá. ẹ ní pẹ́. rárá. ẹ ṣe ìnìkan lè máa lọ. ó ti o. èmi ò ní lọ. rárá. èmi àti àwọn aláwa tó lọ. èmi àti nìkan. ẹ̀yin àti Sadé lẹ́jọ́ lọ. bẹ́ẹ̀ni odò rẹ tó wà ní ìlú Ìkẹ́nnẹ́ la máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìwẹ̀. Ìkẹ́nnẹ́ tó Ògùn state. bẹ́ẹ̀ni Ìkẹ́nnẹ́ rẹ mọ lẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú. ìbẹ̀rẹ̀ àti ó nà fàfàfà ibi làwọn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìwẹ̀ yìí. tàbá parí bẹ̀. ẹ kú sẹ́. a lọ Ìbàdàn tàbá kúrò Ìbàdàn àwọn adóṣogbo. tàbá lọ wẹ̀wẹ̀ odò mẹ́wọ́ mi lè gbé yẹn lọ. máa lọ ń bẹ tàtijọ́. bẹ́ẹ̀ ni ó ń gbẹ. ẹ̀mí ilẹ̀ tó fi bàbá bíi tàtijọ́. ẹkúnlẹ̀ ẹja gbàdúrà. ẹkúnlẹ̀ ẹja gbàdúrà. ẹkúnlẹ̀ ẹja gbàdúrà. àmọ́ káwọn tó bọ́ sínú àdúrà gbogbo nǹkan kíkọ́ tó bá ká mọ́ yín lọ́wọ́ ẹ̀ máa mú jáde ẹnìkan ṣe bẹ́ẹ̀ 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 ẹ̀fọ́. bẹ́ẹ̀ ni. ẹ̀bùtà ló wá ń gbèsè. mo ṣẹ̀fọ́ mo ṣẹ̀fọ́ kọ́ mi. Sadé náà ń ṣẹ̀fọ́. mo ṣẹ̀fọ́. àwọn aláṣẹ̀fọ́ o. mo ṣẹ̀fọ́. mo ṣẹ̀fọ́. ẹgẹ wo ni ẹrù fọ. ṣé ká mọ̀ jẹ mọ́ ni. ó sì láwọn. wọ́n jẹ́ wò. bàbá náà lọ ogun ti ṣẹ́ ẹ̀fọ́ kan ìbàlẹ̀ ẹ̀kúnlẹ̀ ṣẹ́rí ẹ̀fọ́ yẹn ọjà láti rà níwájú àwọn àgbààgbà méje láti rà bẹ́ẹ̀ ni tá a bá gbé ọbẹ̀ fún yẹn láti bí a gbé déwájú àwọn àgbààgbà méje iwájú pẹpẹ méje ilẹ̀ àánú méje àwọn aṣáàdúrà sí fọ́jọ́ méje. bẹ́ẹ̀ kò ní ṣe jẹ mọ́ bá àwọn àgbà. ẹ̀wọ̀n ẹ̀mí mímọ́ wo máa wọ́ ọmọ rẹ̀. ẹ̀mí mímọ́ máa wọ́ ọmọ ọbẹ̀. wọ́n máa wọ́ ọmọ ẹ̀yẹ ẹgbà káàdì àgbẹ̀ fún wọn. 322 433 06. ẹsẹ̀ ni tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ni o ẹsẹ̀ ni. kúnlẹ̀ alàgbà. Àbíbù rẹ àbí Pẹ́lá. Àbíbù ni. ẹ gbàgbé ọmọkùnrin tí mo sọ pé wọ́n mú ní street kẹta níjẹta fún yín tí mo sọ pé wọ́n ló mú gbogbo obìnrin onínú ilé máa ń ṣa obìnrin méje wọ́n sọ fún wọn pé òun fẹ́ mú wọn lọ sórí òkè méje òun fẹ́ lọ ṣèṣẹ́gun fún wọn ọmọkùnrin ọ̀hún ni. sọ ọdún ti débi. Àbíbù. ó ní. mo gbọ́ tó ló ṣẹlẹ̀ ń jẹta. ẹ gbọ́ ṣé Àbíbù ló kọ ti yín lóòótọ́. ilẹ̀ ẹni sẹ ilẹ̀ ọmọ gbẹlẹ wa gbẹlẹ wa kí lẹ ló ṣe ní. lásán ló bú dádì kò ṣe bíbélì. ẹni sùúrù. ẹni sáwọ. sa
Sir, ẹ ní sùúrù sir. Ẹ má jẹ́ kí n jẹ́wọ́. Ẹ má fi pa o. Èmi mo gbé. Orí àmì ẹ jẹ́ kí n jẹ́wọ́ sir. Kí ni? Sir ẹ jẹ́ kí n jẹ́wọ́. Èmi tẹ wá lọ́mọ ìgẹ̀gẹ̀ èmi gẹ́gẹ́ lè pa yìí gbogbo. Èmi gẹ́gẹ́ lè mi ò pa yìí gbogbo. Ẹ ti kú o. Yard Wahala ni Yard Wahala ni ilé ti ta wá. Ilé tó bí ọkùnrin ṣe fẹ́ bàrà. Yard Wahala ni ilé ti ta wá. Bàbá Bàṣírà gan ó gbẹ̀yìn àti Ṣọ́mádì Ìgbògẹ̀lì. Ọ̀pá Kẹ́mi the handsome nigga àti Kèṣí the mistress of the house. Yard Wahala ni ilé ti ta wá. Ilé tóbìnrin jí tọrọ búrẹ́dì tọkùnrin ṣe fẹ́ bàrà.